Iléèwé aládàáni kan tí gbogbo ènìyàn mọ̀ sí Adéọlá Òdùtọ́lá College Private tó wà ní Ìjẹ̀bú-Òde ní ìpínlẹ̀ Ògùn ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde fún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe àṣekágbá ní ẹnu ẹ̀kọ́ wọn. Àwọn olùkọ́, òbí, akẹ́kọ̀ọ́ àti àwọn àlejò ni wọ́n kójọ pọ̀ láti jọ ṣe àjọyọ̀ ayẹyẹ oníwèé mẹ́wàá láti lè fi sàmì ìyàsímímọ́ àṣeyọrí wọn tí ó sì túmọ̀ sí pàtàkì nínú ìrìnàjò ẹ̀kọ́ wọn. Fatima Hasan bá wọn pèsè síbi ayẹyẹ náà, ẹgbẹ́ ẹ̀kún ìròyìn náà síwájú sí i. Ìrìnàjò ọdún mẹ́fà pẹ̀lú ìfarajìn àti iṣẹ́ takuntakun ni ó wá sí òpin pẹ̀lú ayẹyẹ oníwèé mẹ́wàá ní ilé ẹ̀kọ́ aládàáni ti Adéọlá Òdùtọ́lá fún àwọn akẹ́kọ̀ọ́ nípele kìíní àti ìkejì tí wọ́n parí ẹ̀kọ́ wọn ní ilé ìwé yìí ni wọ́n yọ ayọ̀ pẹ̀lú ní àrà ọ̀tun láti rán wọn létí láti jẹ́ aṣojú ilé ẹ̀kọ́ yìí. Ayẹyẹ náà gbérasọ pẹ̀lú àdúrà àti ọ̀rọ̀ ìyànjú láti ẹnu àwọn òjíṣẹ́ Ọlọ́run àti àwọn àlejò. Alága fún ayẹyẹ ọ̀hún, amòfin Tósìn Olúwadáhùnsí tí ó tún jẹ́ òbí àti àlejò olùbánisọ̀rọ̀ ẹni ọ̀wọ̀ Isaac Abiola tí ó rọ àwọn akẹ́kọ̀ọ́ jáde náà pé kí wọ́n jẹ́ ẹni tí ó kún fún àdúrà kí wọ́n sì ní àfojúsùn rere àti pé kí wọ́n ní èròǹgbà rere gẹ́gẹ́ bí wọ́n ṣe ń tẹ̀síwájú ní abala mìíràn nínú ìrìnàjò ayé wọn. Ẹ̀bùn oríṣiríṣi ni wọ́n pín fún àwọn akẹ́kọ̀ọ́ jáde tí ó tayọ nínú ẹ̀kọ́ àti ní ọ̀nà àgbàmì mìíràn. Ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ jáde, Peter Ìfẹ́olúwa, fi ìdùnnú rẹ̀ hàn fún oríire rẹ̀. Ó sì dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti olùkọ́ fún ipa tí wọ́n kó nínú ayé wọn. Adédàpọ̀ Rachel. Pẹ̀lú ìdùnnú ni àwọn akẹ́kọ̀ọ́ jáde àti àwọn òbí fífi ẹ̀mí ìmoore wọn hàn sí Ọlọ́run fún àṣekágbá ayẹyẹ oníwèé mẹ́wàá wọn. Adarí ilé ẹ̀kọ́ náà, Ọ̀gbẹ́ni Ebenezer Adégbáyé náà fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run fún lílọ ní ìrọwọ́rọsẹ̀ ètò náà. Ó wá rọ àwọn akẹ́kọ̀ọ́ jáde náà pé kí wọ́n jọ̀wọ́ ọ̀nà wọn lé Ọlọ́run lọ́wọ́ kí wọ́n sì ní àfojúsùn tí ó dára. Àwọn akẹ́kọ̀ọ́ jáde àti àwọn akẹ́kọ̀ọ́ dúpẹ́ lọ́wọ́ olùkọ́ àti àwọn òbí wọn fún mímú ọjọ́ náà jẹ́ ọjọ́ mánigbàgbé fún wọn. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde, Michael Kadri ni ó ṣe àtúpalẹ̀ ìròyìn.